ẹ kú iṣẹ́ o ẹ̀yin èèyàn wa pátá ní ilé lóko. Mo tún fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ yìí. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ kí n tún fi àwọn pródọ̀tì wa tó kù nílẹ̀ kí n tún fi wọ̀nyí fún àwọn tó bá ń gbìyànjú dáadáa. Mo mọ̀ wípé ebi ò ní pa wọ́n. Àwọn pródọ̀tì wa tá a ní lílẹ̀ nìyí. Ìkan nínú àwọn pródọ̀tì yẹn ni ọṣẹ ìfẹ́ràn àti àánú. Ọṣẹ tó ka ojú owó ẹ̀ ni o. Ó ka ojú owó ẹ̀ gan. O rí pé àwọn èèyàn kan máa ń dédé ètì ẹ̀. O rí pé wọ́n ti láìkí ẹ rí tẹ́lẹ̀, wọ́n kàn dédé ètì ẹ̀ ṣá. Òun wá ọkọ, ò rí ọkọ. That is, ó nílò ọṣẹ ọwọ́ mi yìí. Ó nílò ọṣẹ ọwọ́ mi yìí. Àwọn èèyàn dẹ̀ ti sọ testimony púpọ̀ lórí ẹ̀. Òdúlà wa, àwa kì í ṣe àìmọ̀fólóko. A ò dẹ̀ wá ta láti wá sọ nípa ohun tí a ò mọ̀. Ohun tí mo mọ̀ tó dá mi lójú, òun lèmi sọ. Gẹ́gẹ́ bí mo ti máa ń sọ fún yín, I am a prophet. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work for whomsoever that believe in it. Àwọn tó bá gbàgbọ́ kó máa pè wá. Nítorí pé kò lè ṣiṣẹ́ fún yín. Ohun tí ènìyàn bá gbàgbọ́ nínú ẹ̀, òun ní ṣiṣẹ́ fún. So this is ọṣẹ ìfẹ́ràn àti àánú. So òun feel like pé if people is hating you, you need this soap. Òun feel like pé ọkùnrin òun pè ẹ́, you need this soap. Òun feel like pé o ṣàánú ẹ, you need this soap. Ó dẹ̀ máa ṣiṣẹ́ gan. Tí wọ́n gan máa sọ testimony. Mo máa sì sọ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. Mo sì máa tún sọ nínú fídíò yìí ní ìkíní nínú àwọn nǹkan tí mo kọ́kọ́ polówó nínú fídíò yìí. Ìkejì, òun ni ọṣẹ tí à ń pè ní back to sender. Back to sender. Má jẹ́ kó ṣe ẹ́ léṣe. Má jẹ́ kó pa ẹ́. Má dẹ̀ jẹ́ kí àwọn ará bí yẹn, má jẹ́ kó máa purọ́ fún ẹ. O ní ìdí ẹ̀. Ewé àti egbò láti ṣe. Kò sí nǹkan kan tó kọjá ewé àti egbò. Mo máa ń sọ fẹ́ lòmíì. Kí ló fẹ́ mú ẹ débi pé o ló fẹ́ lọ ṣògùn owó? Ògùn owó yàtọ̀ sóṣó o. Àwọn èèyàn kọ́ mí sí dodo ẹ̀pọ̀ ni. Wọ́n bá ti ń dọ́pọ̀ oṣólẹ̀. Wọ́n ti bìlífù yìí pé nǹkan tó dàbí pé ó le ni. Oṣólẹ̀ kò ń ṣe nǹkan tó le. Ògùn owó ló ní repercussion. Oṣólẹ̀ sì wà láàárín ewé àti egbò. Àìmọye oṣólẹ̀ tó jẹ́ pé ewé àti egbò òun ni wọ́n fi ṣe. Ẹyẹ tó ń fò lókè, àwọn nǹkan ọ̀sìn tó ń rìn nílẹ̀, àwọn nǹkan tó ń bẹ nínú omi ló fi ṣe tó dẹ̀ ń jẹ. Ògùn owó lẹni tó rí èèyàn báyìí tó ní kí wọ́n pa, ó máa ní repercussion. Kò wá tún wá ń ṣe gbogbo èèyàn pátá ló ṣògùn owó. Àwọn torí tó ń lówó kì í ṣe gbogbo wọn ló ṣògùn owó. Mo sọ fún èèyàn kan lé ó ti dànà. Mo ní sórí ẹni tí à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ yìí, mi ò fẹ́ dárúkọ ẹni yẹn. Kì í ṣe pé ó ṣògùn owó. Ṣẹ́ni tó lọ yá 80 million naira ní báǹkì tó dẹ̀ kọ́ ilé. Nígbà tó kọ́ ilé tán, ó dẹ̀ tà. Ó tún kọ́lé mi, ó tà. Ó tún kọ́lé mi, ó ń tà. Tẹ́ni yẹn bá wá lówó, ṣé àwọn èèyàn ní máa parọ́ pé ògùn owó ló lọ ṣe? Jẹ́ kí n sọ fún ẹ, sometimes common sense ẹ ó máa di owó fún ẹ. Ìwọ ló mọ ohun tó ń ṣe. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó rí lọ́dọ̀ mi ni ó máa ń sọ pé ògùn owó ni máa nìyẹn ṣe. Mo ní no. Ẹni tí mo dẹ̀ ń sọ tó rí èèyàn lọ́dọ̀ mi yẹn, ìkan náà jẹ́
ìkan nínú àwọn wòlíì ó wá rẹ́ ni ẹ lọ́dọ̀ mo ní onímọ̀nù yìí bàbá oògùn owó ló ní irọ́ ni kó ṣoògùn owó ó kàn ń ṣe àjò ní kó má bàa ba tiẹ̀ jẹ́ ṣùgbọ́n owó tó rí tó ná lọ́wọ́ tó yẹn wá padà di ńlá lónìí báǹkì ló ti ya ó dẹ̀ di kọ̀ǹtrátọ̀ tó máa ń kọ́ ilé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ralẹ̀ ó ń kọ́ ilé sáwọn ibi táwọn èèyàn fẹ́ àwọn Lẹ́kì ẹni tí mo sọ yìí about ilé 3 ló kọ́ tó dẹ̀ tà wọ́n nínú ọ̀sẹ̀ tó kọjá ṣé kò ní iye tó máa gain nígbà tó dẹ̀ tà yẹn ìwọ ò mọ iye tó máa gain ni ó tún máa tún padà lọ́kọ̀ mi kì í ṣe gbogbo nǹkan lògùn owó you just need your common sense kó dẹ̀ rìn kí àwọn èèyàn má balẹ̀ ayé ẹ̀ jẹ́ ó tán kó má balẹ̀ ayé ẹ̀ jẹ́ ó tán gbogbo kọ́kọ́ lògùn owó kí lẹ̀ ń bá kiri ẹ wá lọ kó ẹran dání ẹ lẹ̀ ń lọ sínú omi kí lè wọ́n wá kiri mi ò dé òkun rí ó dẹ̀ máa ń sọ fáwọn tọ́tún jẹ́ wòlíì bíi tèmi ní bàbá wáyé mi ò dé òkun rí kí mo fẹ́ lọ ṣe lókun. Okun does not have anything to give to me. Why am I going to go there for what? Láti lọ síbẹ̀ bẹ́ẹ̀ pé mo tún lọ ń sin ọlọ́run kan tó kéré sí ọlọ́run tèmi ni ṣùgbọ́n ọlọ́run ti fi ọ̀nà ewé àti egbò wọn èmi ìkan nínú ẹ̀ nìyí back to sender ni mi ò fẹ́ ru ẹjọ́ púpọ̀ ń bí back to sender tó bá ti ń wẹ̀ báyìí báwọn èèyàn bá ń ro tiẹ̀ síbi wọ́n sì máa forí ara wọn máa gbé báwọn èèyàn bá ń sọ pé tí ayé ẹ bàjẹ́ á sì máa forí ara wọn gbé ohun tí wọ́n ń rò ọṣẹ ni back to sender ṣé ti rí ọṣẹ ni tó dẹ̀ dá mi lójú tó àdá tó bá wọ́n pé wọ́n ní nǹkan dá èèyàn lójú tó àdá èèyàn kan pè mí ìjọ kan àwájọ sọ̀rọ̀ mo sọ ohun tó fẹ́ ó wá ní dáàdi wọ́n ní kó má máa lo nǹkan dúdú mo ní má máa lo nǹkan dúdú kẹ́ kí ló ń pè ní nǹkan dúdú kò sí nǹkan tó ń pè nǹkan dúdú ewé àti egbò tá a gún pọ̀ báyìí ọṣẹ tá a lò gan mo tún lọ gbé jáde mo ní ṣòrí ọṣẹ tá a lò ọṣẹ funfun ní ṣùgbọ́n tó bá ti lè lọ mú ewé tó mú egbò pọ̀ tó gún pọ̀ tó wá pò mọ́ṣẹ́ nǹkan dúdú náà ló máa padà gbé jáde má jẹ́ kó tàn ẹ́ ewé àti egbò ló ń parọ́ fún ẹ pé kó o máa lò ó ewé àti egbò dẹ̀kẹ̀rẹ́ ọlọ́run ló dá back to sender yìí òun ni fídíò kejì tí mo máa show nínú ìpolówó mi mo sọ fún yín lẹ́ẹ̀kan nínú fídíò tí mo send sínú lẹ́sìn tó jẹ́ pé òdodo ọ̀rọ̀ part 4 bí nǹkan tí n bá ń ṣe ò bá tẹ́ ẹ lọ́rùn lọ yọ ara ẹ kúrò nínú YouTube mi o lè ní kí n má polówó iṣẹ́ tí mò ń ṣe Yorùbá Nation kọ́ ló ń fún mi lówó tí mo fẹ́ fi jẹun jẹ mi ò dẹ̀ béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni nínú Yorùbá Nation ọlọ́run kàn rán èmi síbẹ̀ pé kí n sọ̀rọ̀ nípa Yorùbá Nation ni báwo ló ṣe máa ní kí ẹ pé báwo ló ṣe máa sọ̀rọ̀ sí mi wípé ó rí mi kí mo sọ èyí tí mo sọ lánàá kí ló gbọ́ níbẹ̀ kí ló ṣe èyí tá a sọ lánàá tá a lólúwa ló sọ fún wa èwo lẹ́yìn gbọ́ nínú ẹ̀tẹ̀ padà lọ ṣe so therefore o lè sọ pé kí n má polówó iṣẹ́ ọwọ́ mi nìyí kọ́ tí mo dọ́jú mọ̀ láyé mi nìyí tí mo dẹ̀ ń ṣe tí mi ò tí ì kúrò nínú ẹ̀ iṣẹ́ dẹ̀kẹ̀rẹ̀ òun lògùn ìṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga tí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là ń rí bá a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé àyà tẹpámọ́ṣẹ́ ni iṣẹ́ tèmi ni yóò dẹ̀ dá mi lójú tó bá wà ń bẹ̀ tó rí pé òun rí àwọn signal tí ò dáa òun rí pé òun fìlà pé òun rí àwọn àtáàkì tí ò wà òkè àwọn àtáàkì yẹn dẹ̀kẹ̀rẹ̀ wọ́n fẹ́ máa bà nǹkan jẹ́ nínú láìfù ẹ̀ tètè order ẹ̀ this is back to sender soul kó order ẹ̀ báyìí kó pè mí lórí 08022 04 095 08022 08022 04 095 workshop mi níbẹ̀ send SMS mi bẹ̀ so get mi pè mí níbẹ̀ má dé lóhùn kó order ohun tó bá fẹ́ kó order kíákíá nọ́mbà yẹn ohun tá a máa fi ń ṣe ni pé people order from that number tell us what you need we will tell you the price that is all. èyí ni number 2 àwúrí ọ̀la nìyí òun ni mo sọ lẹ́ẹ̀kan kò nídìí kó ṣẹ́ṣó
àwúre ọlà ni àwúre ni kì í ṣe oṣó, kì í dẹ̀ ń ṣe wípé èèyàn lọ ṣògùn owó. Ó ní ìdí ẹ̀. Kí ló bá dé di ogun owó tó fẹ́ lo ọdún méjì tí ayé ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ tó máa parí síbẹ̀, tó tún máa padà lòdì sí Ọlọ́run, tó máa padà ṣe Ọlọ́run. Àwúre ọlà nìyí o. Kó o kọ̀ máa wẹ̀ ni gbogbo ohun tó bá dàrú nínú ìrìn àjò ayé ẹ á dẹ̀ máa tò ó tán. Àwúre ni iṣẹ́ tó o bá ń ṣe wọ́n máa fi iṣẹ́ yẹn wọ́n máa lò ẹ́. Ìkan tó ń pè láwúre nìyẹn. Gbogbo iṣẹ́ tóun kò lè máa ṣe tí kò bá ti sí ọwọ́ ayé nínú ẹ̀ tó bá ń lo àwúre, jẹ́ kí n sọ fún ẹ, àwọn èèyàn á máa wá, wọ́n á máa gbérú iṣẹ́ yẹn wá, wọ́n á máa pè ẹ́, wọ́n á máa fi iṣẹ́ yẹn lò ẹ́. Nǹkan tó ń pè ní àwúre ni ọṣẹ ni òun lórí. Ṣé ti rí? Àwúre ni ọṣẹ, àwúre ọlà ni. Ìgbà tó bá wá pé àwọn èèyàn láìkì kan máa parọ́ fún wọn, tó bá ti rí àwọn tí wọ́n mú owó ẹyọ tí wọ́n tò sínú ọṣẹ àpáàpá tí wọ́n tún wá pa ẹ̀jẹ̀ kan sí, àwọn yẹn lè máa ń fọ́ọ̀lù sí lọ́wọ́. Àwa ò ní irọ́ tá a fẹ́ pa, kò sí nǹkan kan níbẹ̀. Wọ́n kàn fi yẹn ṣe sàgámàjé, àbílẹ̀ tí máa ń pè sàkámàjé fún yín ni. Kò tó bẹ́ẹ̀, kò tiẹ̀ tó bẹ́ẹ̀ yẹn, kò dédìí yẹn kó o tó ṣàṣeyọrí. I am telling you. Àwúre ọlà ni kó order kíákíá, kó pè mí or kó send the workshop sí mi either by message or voice or SMS or kó pè mí lórí nọ́mbà yìí kó order kíákíá 08022 040950. This is number 3rd product tí mo máa advert níbí báyìí. Ṣó ti rí? Number 3rd nìyẹn tí mo máa advert níbí báyìí. Ọṣẹ torí yìí àwọn táyé bá ń dà láàmú ni a máa ń pè ní ọṣẹ ìtúwọ́, ọṣẹ ìtúwọ́ àwẹ̀là. Táyé bá ń dàyàn láàmú, tó bá ń fúnyàn wàhálà, tí wọn ò fẹ́ jẹ́ kó lọ, tí wọ́n dè mọ́lẹ̀, òun forí kó aláǹtakùn ni, oúnjẹ lójú oorun ni, wọ́n ń bẹ́ẹ̀ lò pọ̀ lójú oorun ni. Ohun tó nílò òun ni ọṣẹ tó wà lọ́wọ́ mi yìí. Òun ló ń pè ní ìtúwọ́ àwẹ̀là, ìtúwọ́ àwẹ̀là. Á tú gbogbo ọwọ́ jagajaga, gbogbo líǹkì táwọn olórí burúkú yẹn fi ń access ìgbésí ayé ẹ, tí wọ́n fi wá ń di oúnjẹ burúkú fún ẹ lójú oorun yẹn, tí wọ́n fi wá ń bẹ́ẹ̀ sùn lójú oorun yẹn. Tí ò ń gbọ́ mi, gbogbo líǹkì yẹn pátá nìyẹn máa clear. Ìṣèlú lọ́mì. Ó là ń pè ní ọṣẹ ìtúwọ́ àwẹ̀là. Ó ṣe rí ni. Kò sí nǹkan tó ń pè ní nǹkan dúdú láyéláyé, kò sí nǹkan dúdú. Ewé àti egbò tá a gún pọ̀. Ṣé ò ń gbọ́ mi? Kò dẹ̀ sí bó ṣe fẹ́ gún ewé àti egbò pọ̀ tó máa pò mọ́ṣẹ́ tí kò ní di dúdú. Nǹkan táwọn yẹn kàn ṣe fún yín ni pé wọ́n ń parọ́ fún yín ni. Tó bá ti ní kẹ́ ẹ má lo nǹkan dúdú tó ń sọ pé kó o má lo ewé àti egbò, ìwọ dẹ̀ ti gbàgbé pé o máa ń lo fẹ́ǹsì, ò ń lo dágà. Ṣé ò ń gbọ́ mi? O ti gbàgbé pé o máa ń mu àgbo lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé o gẹ́tì mi? O ti gbàgbé pé o máa ń gba abẹ́rẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ewé àti egbò ibẹ̀ dẹ̀ ni gbogbo ẹ̀ ti wá. Má jẹ́ kí wọ́n tàn ẹ́. Ṣé tó bá ń lò tó bá dàbí ẹni pé ó le sí i, nǹkan yẹn tún le sí i. Ohun tó ń ṣẹlẹ̀ ni wípé wọ́n fẹ́ jẹ ẹ láyà ni kó lè padà sẹ́yìn. Kò ṣeé padà sẹ́yìn. Nǹkan tó rí yìí kò ṣeé padà sẹ́yìn. Tó bá ti rí pé o ti gbà lọ́wọ́, ó tún wá padà pé kíní yẹn ń le sí irọ́ ló ń pa. Wọ́n fẹ́ jẹ ẹ láyà. Wọ́n ti pé ohun tó gbà sọ́wọ́ yìí ó máa tán ìṣòro ayé ẹ̀. Wọ́n á tún gbé ìjayà kan wá gbóríṣiríṣi nǹkan wá fún ẹ kó lè padà sẹ́yìn. Irọ́ ni. Ìwọ tẹra mọ́, wàá padà rí pé o máa já sọ́nà lọ́jọ́ kan. Ó ti rí bẹ́ẹ̀ fáwa náà. Àwa gbàgbọ́ adẹ̀tẹ̀lé. Ohun tó bá gbàgbọ́ òun ló ń ṣiṣẹ́ lọ́wọ́, ló ń ṣiṣẹ́ fún yàn. Ọṣẹ tá à ń pè ní ọṣẹ ìtúwọ́ àwẹ̀là nìyí. Gẹ́gẹ́ bí mo sọ fún ẹ, lábẹ́ ọṣẹ yẹn, o rí pé wọ́n ń bẹ sùn lójú oorun ni. Lábẹ́ ọṣẹ yìí ó máa ṣiṣẹ́ fún. O rí pé lójú oorun ló ti ń gbé oúnjẹ wá fún ẹ. Ọṣẹ tó rí ó máa ṣiṣẹ́ fún ẹ. Àlákàlà ó máa ṣiṣẹ́ fún ẹ. Ọṣẹ tó rí ó máa ṣiṣẹ́. Ìtúwọ́ àwẹ̀là là ń pè. Òun ni ẹlẹ́ẹ̀kẹrin tí mo máa advert nínú ètò yìí. Èyí tó rí yìí òun lẹ̀bi àwọn àgbàlagbà. Táwọn àgbàlagbà ò bá jẹ́ kó rí mú mi, tó jẹ́ pé gbogbo ohun tó ń ṣe báyìí wọn ò jẹ́ orí ṣe. Wọ́n kàn ń dàrú mọ́ ẹ lọ́wọ́ ni. Ọṣẹ tó nídìí nìyí. O ta ráìsì, o kó gbá wọlé, o tẹ̀wà, o jẹ gbèsè,
òṣìṣẹ́ ìjọba ọba tiẹ̀ jẹ́, òṣìṣẹ́ tààrẹ náà the same thing náà ni. Ọṣẹ tó nídìí nìyí o. Ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà ni. Tó bá ti ń lò wàá rí pé àwọn tó ń sọ yẹn wò wọ́n mọ́wọ́ kúrò nínú ayé ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ̀bẹ̀ ni àwọn àgbàlagbà. Ọlọ́run náà ló fún wọn lágbára. Ẹ̀yin lẹ ọkàn ń tàn yín nìyẹn. Èṣù irọ́ ni. Ọlọ́run ló fún wọn lágbára. Èṣù agbára wo lèṣù ní? Ṣebí Ọlọ́run náà ló fún èṣù lágbára. Ó ṣe rí nìyẹn. Ọlọ́run ló fún lágbára. Ọlọ́run ló fún wọn lágbára. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ pé tó bá ti ṣe wọn ò tiẹ̀ ní ṣe bẹ́ẹ̀ nípa àwọn rí ẹ. Wọ́n á ju ẹ sílẹ̀ wàá máa ṣe tiẹ̀. Wàláì ó lè dá jẹ. Tó bá lò fẹ́ dá jẹ wọ́n á kọlù ẹ. Tiẹ̀ ni pé give what nǹkan tó jẹ́ ti Késà kó fún Késà. Jésù náà fún wọn. Whatever it is for Késà, give it to Késà. Let them go. Ẹ̀yin á fẹ́ máa rán rí irọ́ ni aláìláyé over my dead body for where Jésù gan fún wọn tó lè jẹ́ kó rí ìgbésí ayé ẹ̀ ṣe, kó lè jẹ́ kó rí nǹkan tó wá ṣe nínú ayé kí wọ́n lè jẹ́ kó rí ṣe. Jésù gan fún wọn. So therefore ẹ̀bẹ̀ àwọn àgbà ni yìí ó nídìí ẹ o. Tó bá ń dàrin àjò ẹrú, o fẹ́ gba físà ò rí físà gbà, o fẹ́ lọ lu èyí, o tiẹ̀ wà ń bẹ̀ gan ayé ẹ tó wá padà bàjẹ́ nílùú òyìnbó. Ohun tó nílò nìyí o. Òun náà ń ṣiṣẹ́ fún oúnjẹ ojú oorun, ó ń ṣiṣẹ́ fún ìbálòpọ̀ ojú oorun, ó ń ṣiṣẹ́ fún a lot of things. Tó jẹ́ pé àwọn ará bí yẹn lọ dá sí ẹ lára, ohun tó ń ṣiṣẹ́ fún ni ó máa yọ kúrò ń bẹ̀ gàlà. Ẹ̀bẹ̀ àwọn àgbà nìyẹn. Kó yá tètè ọ̀dà fún iṣẹ́ ìṣẹ́gun nìyí o. Ìṣẹ́gun nìyí. Ṣó ti rí? Ọṣẹ ìṣẹ́gun ni. Má fọ̀rọ̀ ara ẹ ṣeré. Kó lè ṣẹ́gun oṣó, kó ṣẹ́gun àjẹ́. Ṣó ti rí? Kó lè ṣẹ́gun oṣó, kó lè ṣẹ́gun àjẹ́. Má tàn rẹ. Má tàn rẹ. Má jẹ́ kó dìlé ẹ. Má jẹ́ kó balẹ̀ ayé ẹ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ lógun tẹ̀yin tẹ́ wà ń lu òyìnbó tẹ́ ń kojú. I'm telling you. Bàbá kan pè mí, ó wá sọ̀rọ̀ kan fún mi. Ó ní wá ọ̀rọ̀ tó ń sọ yìí. Má jẹ́ kó tàn ẹ́. Àwọn ayé ló wà ń di ọ̀rọ̀ ẹni tó ń sọ̀rọ̀ yìí. Ó ní àwọn tọ̀dọ̀ wọn yìí wọ́n ti diagnose ẹ̀ náà. Wọ́n dẹ̀ ti sọ pé nǹkan báyìí ló máa ń sábà ń fà á. Mo ní ọ̀tọ̀ rẹ̀. Ayé ló wà ń di ọ̀rọ̀ ẹni tó dárúkọ ẹ̀ fún mi. Nǹkan báyìí ló máa ṣe. Wo ọ̀dà fún victory soap o. Ọṣẹ téèyàn fi ń ṣẹ́gun, ọṣẹ ìṣẹ́gun ni. Ṣó ń gbọ́ mi? Ọṣẹ ìṣẹ́gun ni kó ọ̀dà fún. Kó pe nọ́mbà mi kíákíá 08022040950. Pe nọ́mbà yẹn kíákíá. Ṣó ń gẹ́tì mi? Ohun tó bá nílò, òun wá iṣẹ́ ni. O nílò iṣẹ́ tó fi ń wá iṣẹ́. Pè mí, à á ṣe fún ẹ. Òun wọ́kọ̀, o nílò iṣẹ́ tó fi ń wọ ọkọ. Ìwọ pè mí, à á ṣe fún ẹ. Kò sóhun tí kò sí. Ìwọ ni kó béèrè. Tá bá wá rí pé ohun tó béèrè yìí kì í ṣẹ̀rù akátá, à sọ fún ẹ pé kó fi sílẹ̀. Tó bá dẹ̀ jẹ́ pé ohun tó lè ṣe ni, àní kò ṣe. Ọ̀dà fún tiẹ̀ lónìí. Kò sóhun tí kò sí o. Wá ti rí ló ń wá, wàá rí. Nínú àwọn ìpolówó wa tó kọjá, mo sọ fún ẹ, kò sí ikọ́ tí mi ò lè díù pẹ̀lú. Kò sí bí ikọ́ yẹn ṣe lè wú ẹ tó, màá díù pẹ̀lú ẹ. Ṣẹ̀ ń wúkọ́ ni ikọ́ yẹn ò lọ. Wọ́n sọ pé ikọ́ fèé ni àbí ikọ́ asthma. Ìwọ pè nọ́mbà tí mo fún ẹ yẹn 08022040950. Ìwọ pè. Sóhun tó wà nílẹ̀ tó kíkọ́ lọ́run ò lè dá sí. O wá tiẹ̀ wá rí pé orí ló kàn máa ń fọ́ ẹ. Orí. Ìwọ pè. Orí ló ń fọ́ ẹ kò stop. Ìwọ pè. Wọ́n máa fi ṣọṣẹ́ kìíní fún ìkejì kẹta tó fi fọ orí torí yìí. O ò tún dúró orí fífọ́ mọ́. Mi ò wá sọ bóyá o ti lọ forí yẹn fọ́lẹ̀ rí o. Torí yẹn ti fọ́ tó ti sán o.
ọ̀tọ̀ nìyẹn o. Ṣùgbọ́n o fi orí ṣe nǹkan kan, ó kàn jẹ́ pé orí kan máa ń fún ẹ ní gbogbo ìgbà ni. Lọ gbàgbé ẹ̀, ó kàn fọ́ orí ẹ ni, ó lọ nìyẹn. Ẹ̀mí náà ló ń pè ní orí fífọ́. tó bá wá àwa dẹ̀ ní nǹkan tá a ní tá a máa kàn nígbà kó o fi fọ́ orí ẹ tó ẹ̀mí yẹn dẹ̀ máa kúrò ńbẹ̀ tó dẹ̀ máa get life ẹ for life. So therefore, má fi ìgbàlà rẹ dọ́là o. Àwọn tó fi ìgbàlà wọn dọ́là wọ́n jẹ́ ìyà gidigidi gan o. Bí àwa náà bá fi ìgbàlà wa dọ́là, ó lè rí wa báyìí. Àti ibi pẹlẹbẹ láti mú ọ̀lẹ jẹ títí tá a fi débi tá a dé yìí lónìí. Ẹni tó ò bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ń ronú pé òkè lòun ti fẹ́ lọ mú, irú wọn ni wọ́n lọ ń fi ènìyàn ṣẹ́ṣó. Ọwọ́ ìjọba dẹ̀ máa padà tẹ̀yìn gbẹ̀yìn ni. Àti ibi pẹlẹbẹ yẹn láti máa mú ọ̀nà á máa tòrò, everything á máa tòrò, ọ̀nà á máa ṣí, ìyanu á máa ṣẹlẹ̀, everything tó ń fẹ́ á máa wọlé jẹ́jẹ́. Mójútó ọ̀rọ̀ ara ẹ̀, ojú ò ní tì ẹ́. Mo ti sọ fún ẹ lẹ́ẹ̀kan, kàkà kó bú mi, lọ yọ ara ẹ kúrò nínú YouTube mi. Mi ò wá fi YouTube, mi ò fi ṣe Yorùbá Nation. Kì í ṣe rí Yorùbá Nation ni mo ṣe sí YouTube rárá. Mo ti ń lò kí Yorùbá Nation tó dé. O wá lè sọ fún mi pé kí n má polówó iṣẹ́ tí mò ń ṣe lórí YouTube. Pé kí n lọ gba ṣọ́ọ̀bù bàbá, ẹ lọ gba ṣọ́ọ̀bù. Gbogbo yín lẹ fi orúkọ Sunday lẹ ti fi make crowd. Èmi ò forúkọ bàbá Sunday Igboho make crowd o. Lọ wò mí dáadáa o. My name is Baba Confirm JP. Àwọn èèyàn ti mọ̀ mí dáadáa, ìránṣẹ́ Ọlọ́run sì ni mí. Ṣé o lè sọ pé iṣẹ́ tí mò ń ṣe kí n má polówó ẹ̀? Dàtí kì í ṣe pé wọ́n ló ń bọ́ mi. Bó bá ń bọ́ mi gan, á ti sú ẹ látijọ́ yìí. Èmi náà lọ́mọ náà. Dàtí kì í ṣe pé wọ́n ló ń bọ́ ọmọ mi. Tó bá ń bá àwọn ọmọ mi tó rán wọn lọ sí school, á ti sú ẹ látijọ́ yìí, wà á ti sọ̀rọ̀ sí mi. Ṣùgbọ́n mi jẹ́ ẹni tó yẹ pé ó ní ìtìjú. Mi kì í jẹ́yàn lówó bóyá rí mi yìí. Wàláì, mi ń jẹ́yàn ní nǹkan kan, mi ò tiẹ̀ ń fẹ́rú ẹ̀. Mo jẹ́ ẹni tó ní jùjú. Iṣẹ́ ọwọ́ mi ti tó èmi jẹun jẹ. Iṣẹ́ tí mò ń ṣe ti ṣe kí ni? Ó ti tó mi jẹ ojú yẹn lọ. Iṣẹ́ tá a fi ń gba èèyàn là ni. Tó bá need anything pè wá, á explain fún ẹ. Ṣé o get mi? Ìwọ náà dẹ̀ explain fún wa. Tó bá pàdúrà náà ló ní pè wá, á gbàdúrà fún ẹ, á sọ báyìí lolúwa wí fún ẹ. Á ṣànídìí tí wọ́n ṣe ń pè wá ń Baba Confirm. Ohun tá a gbé léyàn lọ́wọ́ tó jẹ́, òun ló ń pè ní confirm. O dọ́dọ̀ mi, mo ní báyìí lolúwa wí, tó dẹ̀ ń gbọ́ nǹkan tí mo sọ tó pé nǹkan tó ń ṣe ẹ́ nìyẹn. Nǹkan tó ṣe ń pè mí ní Baba Confirm nìyẹn. Ojú ò ní tì ẹ́. Ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí i. Mo kí gbogbo yín kú happy Sunday ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi pátá. Mo kí yín kú happy Sunday, happy weekend. Ẹ̀mí wa máa ṣe púpọ̀ láyé. Share fídíò yìí, ṣùgbọ́n má fi ọ̀rọ̀ ara rẹ má fi ṣeré o. Ṣé o ń gbọ́ mi? Àlàáfíà ni fún ọ.